Collins kọ ìrè láfi wèrè. Àwọn tẹ̀lé bẹ́ẹ̀ ló gbé, àwọn bẹ́ẹ̀ náà ló dùn jù. Yóò lẹ́ fi wò ṣé orí bẹ́ẹ̀ tiẹ̀ tọ́ nírú àwùjọ bẹ́ẹ̀. Àbí olórí ogun lẹ́kọ́ pè wọ́n yẹ pé olórí àwọn ọmọ Ìbàdàn sọ́jú olórí fújì wọn pọ̀ dáadáa. Ṣáyé lè fipá wà nù wọn. Àbáṣà pẹ̀lú gbèsè ní wà mẹ́rin lè ní ìjọba. Wàṣà ìdáka aṣínà wà mẹ́. Orí tọ́ndà wà mẹ́. Tọ́ndà gbogbo bá àwọn bóòlù sì jẹ́. Inú làgbàlagbà ní àgbàlagbà kì í nọ́rọ̀ burúkú lẹ́nu. Táyé Kọ́rẹ́nsì kì í ṣe mẹkáníìkì ló gbé Dámúdà lónìí. Kì í ṣe ṣọ́ọ̀mẹ̀lì kan ló dálẹ̀ ló gbé dolókìkí. Orin náà ló gbé dolókìkí. Àgbẹ̀ lè dáko kó má ju éka ilẹ̀ kan lọ, kó kéré tó jẹ́ni tó dá éka 10 lọ. Àkókò àti ìgbà ni. La ṣe sọ wípé búburú ló ń bẹ nínú ọjọ́, ká máa fi àdúrà ra ìgbà padà. Ká má dára wa lójú. Ìdánilójú ó máa ń tẹ́ni lájò ní. Overconfidence. Bí a bá dẹ̀ lọ síbi òbíkíbi, ó yẹ ká júbà. Bí o bá kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan tí o fi iṣẹ́ ẹni láàrí, júbà ọ̀gá yẹn. Bí Barrister bá wà láyé, ọba akọni kì í ṣoje. Barrister kí ọba wa tuntun Olúbàdàn Rashidi Ládọ̀jà á kì débi ìrántí kan débi pé bàbá á doríkodò torí pé orin ó ń ṣàtọ́kù ìdùnnú ni. Ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀ túmọ̀ ká máa mi worowóró sétí ọmọdé. Ọ̀rẹ́ mi Saheed Òṣùpá, bóyá borí ẹ̀ ṣe tóbi ẹ̀ náà ló ṣe jẹ́ kó nọ́pọ̀ lọ tóbi tó àgbóyè. Ó ní worowóró ló ṣí mi létí, ìlú ló là mí lóhùn. Láti pé olórin wá síbi àpèjẹ ńlá bẹ́ẹ̀ yẹn, láti wá mú inú àwọn tó wà níbẹ̀ dùn, láti fún wọn ní ìmísí, láti fi orin ṣe ìṣítí. Bóyá lẹ mọ̀ pé ìlú ó ní ìmísí tiẹ̀ lọ́tọ̀ láti fi ṣí ọmọ èèyàn létí. Ní rédíò Nàìjíríà, wọ́n lùlù kan ń gbẹ̀ nígbà kan. A ní bólúbàdàn bá gbogbo ayé ló ń tú síbi tó gbé mọ̀. Ó mú kòkò títí gbogbo yín jẹrà. Oníkálùkù tú sí bẹ́ẹ̀ kẹ̀ ó níbi tó gbé tú sí. Ẹ wọ́n pé ń bàbá yẹn fìlú sọ nígbà yẹn kò. So bí kò bá sí onílé ńlé, ẹni tó bá délé kó ṣe lé ìlú. Gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká má nà fa confidence. Ká dẹ̀ ṣọ́ra. Gbogbo wa là ń fà o. Ohun tá ń fà ló yàtọ̀ tó. Ẹni tó ń fa gbó kó dínkù. Ẹni ń fa kó dínkù. Ẹni dẹ̀ ń fa tẹ̀súbì kó máa fà kó má dínkù. Gbogbo wa là ń fà. Ohun tó ní kálukú wa ń fà ló yàtọ̀. Ìmísí àná yẹn kò tó fún pàtí bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n gbogbo àwọn tó ń gbé kágboro tó wá ń gbà bẹ́ẹ̀ ní gbàgbọ́ ọtí, ká rántí pé ẹni tó ṣe ohun tó dáa lánàá, ó tún lè ṣe tó kù díẹ̀ káàtó lẹ́nu. Èmi nígbàgbọ́ pé bí Táyé Kọ́rẹ́nsì bá fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù Olúbàdàn, á fún láwọ̀ àtúnfún ní mọ́tò sí. Ó máa ní kìmí dáadáa. Ó máa ṣe dáadáa. Àti pé ayé kì í faláṣẹ yọrí o. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń dà láwọn.
ká máa múra sọ̀rọ̀ ara wa dáadáa o bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ o ló ń mú babaláwo dífá ojoojúmọ́ nítorí wípé láti níran táyé kọ́rẹ́ǹsì sírú ibi tí pírẹsidẹ́ǹtì wà àwọn ayé ti háì rẹ̀ lọ sórí ibi gíga àdúrà ẹ̀ ti gbà bí tinú bíbélì pé ìwọ yóò máa bá àwọn ọba aládé jẹun wọ́n yóò sì gbà ṣùgbọ́n kí gbogbo wa rántí pé ẹ̀jẹ̀ ló ń rọ̀nù lára gbogbo wa ká dẹ̀ máa ní ìmúrasílẹ̀ fún gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká má ṣe ọ̀fà confidence. àwọn kan tẹ̀ ní àìsí ní òṣùpá bẹ́ẹ̀ ló jẹ́ ká kọ́rẹ́ǹsì láǹfààní sí irú àǹfààní ńlá báyìí pé ká ní òṣùpá wà lẹ́nu. kò sóhunkóhun tí ẹni tó mùnà pè ṣówó la máa ní kò sí ni tó bá tó ṣùpá máa bọ̀ lé o ọ̀rẹ́ mi 20 million ó lè ṣeré ó lè dé láago 4 kó padà nífẹ̀ẹ́ rẹ̀ lọ́kẹ́ kó padà lálẹ́ àná money stop nonsense. money stop nonsense. owó ló ń ṣòfin àrífín ẹni tó mùnà pè yẹn kì í ṣe tó bá yẹ pé òṣùpá wà nílé ọ̀nà agbára láti lọ gbọ́ òṣùpá ìwọ la fẹ́ tíkẹ́ẹ̀tì àtàlọ́ àtàbọ̀ búùkù ẹ̀ iye báyìí wà nílẹ̀ ṣé ọ̀hún ìyẹ eré fẹ́rẹ́ ni ṣe bọ́lọ́run ló lálàáfíà ibikíbi tó ń kó ṣùgbọ́n wà kálàáfíà ọlọ́run kó máa bá kó mi ara àtẹ̀jẹ́ ara ẹ̀ kó má ṣọwọ́ ọjà sí bó bá rẹ̀ èèyàn díẹ̀ nǹkan ṣé kò lè sinmi jọ́ mẹ́ta ni so ẹni tó wùn náà pè é má sọ pé bóyá kó ṣùgbọ́n wà ní ó ṣe wùn náà ṣe ni. tó bàbá yóò mọ̀ ọ̀dà yóò mọ̀ ọ̀dùn náà ẹ̀ṣẹ̀ àbà ọ̀lẹ́ tán lórí rẹ̀ wọ́n ti ní kí gbogbo ẹni tẹ́gbẹ́ káàkiri social media wọ́n ní kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. kọ́ lọ ṣe wọ̀. ó ti ṣe tó dáa ilé náà ó ti ṣe tó dáa bó ní ṣe gbà lọ ni. bí ò bá ṣe ti ọba àná dáadáa ọ̀hún ní ìpè lọ́ba tèmi ọlọ́run tó dálé ayé tó dá wa gbogbo ni kò ṣàṣìṣe. àwọn kan tẹ̀ ní àwọn kan ṣẹ̀ ló fi sọ pé ẹ bá gbọ́ ìyàwó mi ẹ̀ lè gbáṣẹ́ mi pé kíní kan bóyá wọ́n fẹ́ já kíní ẹ̀gàn gbà mọ́ lọ́wọ́ gan kó tó di pé ó bọ́ sí lọ́wọ́ padà. olórí pọ̀ ń bà náà. ohun tí èmi rí ń bẹ̀ ni pé Saheed Òṣùpá ní ọ̀nà téèyàn bá tàn kó tó dolówó kéèyàn tẹra mọ́nà ọ̀nà yẹn náà dáadáa o ká mọ́gun tó ṣẹ̀ wá ó bá jẹ́ wòlíì ní táyé kọ́rẹ́ǹsì ń lò kó máa lò dáadáa tó bá jẹ́ àfáà ni kó máa lò dáadáa bá dẹ̀ pé ilẹ̀ mọ́pẹ́ ni kó máa lò dáadáa nítorí pé búburú ló ń bẹ nínú gbogbo ọjọ́ àdúrà la fi ń ra ìgbà padà ọ̀rọ̀ òṣìtí gẹ́gẹ́ bí àgbà akínbájọ nílẹ̀ Yorùbá òun ni gbogbo ẹ̀yin oníwótò wóró ẹ rántí pé ènìyàn ni wá ẹ̀dá kì í rìn orí ẹ̀ máa mì ẹ lọ ṣe wọ̀ ẹsẹ̀ ní àgbàjá ìforíjì kọ́rẹ́ǹsì ọ̀nìkẹ́sẹ̀ ní ráskálì tí àgbàjá kì í lẹ́yìn kiri